Aláròyé máa wí o. A máa fìyà jẹ báńkì tó bá kọ owó tó ti gbó lọ́wọ́ aráàlú. Báńkì àpapọ̀ ló sọ bẹ́ẹ̀. Ní báyìí, báńkì àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Central Bank of Nigeria CBN ti láwọn máa bẹ̀rẹ̀ sí fìyà ńlá jẹ àwọn báńkì tí wọ́n ń tọ́jú owó sí Deposit Money Bank DMB tí wọ́n bá kọ owó náírà tó ti gbó kùjẹ́kùjẹ́ lọ́wọ́ àwọn aráàlú tó jẹ́ oníbàárà wọn. Àtẹ̀jáde kan tí ọ̀kan lára àwọn ọ̀gá àgbà báńkì náà ọ̀gbẹ́ni Ṣọ́lájà Ọláyẹmí fọwọ́ sí lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 4 oṣù keje ọdún 2024 yìí, èyí tí ẹ̀dà rẹ̀ tẹ Aláròyé lọ́wọ́ ni wọ́n ti ṣe ìkìlọ̀ pàtàkì ọ̀hún fáwọn báńkì gbogbo lórílẹ̀‐èdè yìí pé wọn kò gbọ́dọ̀ kọ owó náírà kankan lọ́wọ́ àwọn aráàlú, pàápàá jùlọ àwọn owó tó ti gbó kùjẹ́kùjẹ́ tó wà níta báyìí. Àtẹ̀jáde ọ̀hún lọ báyìí pé ó ṣe pàtàkì púpọ̀ ká rán àwọn báńkì ilẹ̀ wa létí pé abala ẹsẹ̀ òfin kan ti oṣù keje ọdún 2019 ṣì wà níta pé kò sí báńkì kankan lórílẹ̀‐èdè yìí tó gbọ́dọ̀ kọ owó náírà ilẹ̀ wa rárá. Bí a bá wá rí báńkì kan tó fà kékọ́rí pé òun kò ní gbowó tó ti gbó kùjẹ́kùjẹ́ lọ́wọ́ àwọn aráàlú tàbí oníbàárà rẹ̀, irú báńkì bẹ́ẹ̀ máa jìyà gidi lábẹ́ òfin ilẹ̀ wa. A kò ní fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ náà mọ́ báyìí. Kò sówó náírà ilẹ̀ wa kankan táwọn báńkì gbọ́dọ̀ kọ̀ lọ́wọ́ àwọn aráàlú tàbí oníbàárà wọn mọ́. Owó náà ìbá àti gbó kùjẹ́kùjẹ́ gidi, owó ilẹ̀ wa ni wọ́n sì gbọ́dọ̀ gbà á lọ́wọ́ wọn ni. Lára ojúṣe wọn ni pé kí wọ́n máa gbowó yòówù tó bá ti jẹ́ tilẹ̀ wa lọ́wọ́ àwọn aráàlú àti oníbàárà wọn. Fún ìdí èyí, ó ti dèèwọ̀ fáwọn báńkì gbogbo nílẹ̀ wa láti kọ owó tó ti gbó lọ́wọ́ aráàlú báyìí, gẹ́gẹ́ bó ṣe wí. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.